ìyàwó mi kú jókòó kú gbádùn fíìmù yìí ló ń wò wow wo sórí bọ̀bọ̀ Clayton oh my god mo máa nífẹ̀ẹ́ bọ̀bọ̀ yìí o bọ̀bọ̀ yìí like I love this guy sórí Clayton bó ṣe wà ní crush mi náà nígbà kí ṣe pé mo ti dàgbà mi arúgbó náà ṣoge rí ni pé mo ti dàgbà mi lè ṣoge mọ́ bọ̀bọ̀ yìí ó yẹ kí n jẹ iṣẹ́ àmọ́ mo ti dàgbà ká fi iṣẹ́ yẹn lẹ̀ fáwọn ọmọ ẹ̀yìn wa orí bó ṣe á ń sùn wo ìyàwó mi kú jókòó ibi tó bóde yẹn náà tó lè pọ̀ sí ẹ̀ ohun tó mọ̀ ṣe náà nìyẹn o mọ̀ kankan ṣe o bímọ ò ṣe kan ju kó jókòó kó wo fíìmù nínú ilé ọmọ mi lọ underwear tí mo fẹ́ wọ̀ lọ sí òde yarísíká tí mo fẹ́ lọ underwear yẹn wà níbẹ̀ tó bá ti wá bá mi fọ̀ tán kó o make sure pé o áyàn ni ẹ̀ títí kan pátá àti bra ni o ṣó o gbọ́ títí kan pátá àti bra ni kó bá mi áyàn ni tó bá ti wá ṣe tán kó kó sínú wardrobe ní yàrá tẹ́ fún wa yàrá àgbàlejò tẹ́ fún wa ṣó ti gbọ́ òkú ní nǹkan kan ṣe náà ò mọ̀ kankan ṣe àfi kó jẹun so kó lọ bá mi kó bá ti bá mi fọ̀ tán kó bá mi áyàn ni. Ìyá yìí ò dẹ̀ mọ̀ mí o láìpẹ́ ìyá yìí mọ̀ mí ni kò ní fi iye ọkà ọ̀hún dà kò sí wàhálà sún fún mi bàbá ní kàlẹ́ndà tọmọ náà bá kò gèrè ńkọ́ kò máa lóhun méjì àbí kò yí ju ìyá Kọ́lá ìyá Kọ́lá ṣọ́ lọ́kọ ni mo lọ́kọ ni àbí mi ni mò ń ṣọmọ ni tó kò sí wàhálà níbo lọ́dà níbo ló ń lọ ṣáṣọ tí mo ní kó bá mi fọ̀ ṣé o ti fọ̀ tán ni mọ́mí ṣe bẹ́ẹ̀ yìí náà lẹ́ni tí lọ́ọ́ bá yín fọ aṣọ yìí ó dẹ̀ fẹ́ gbé lọ sí dry cleaner kí dry cleaner bá yín fọ̀ ò ń gbé aṣọ tèmi lọ sílé alágbàfọ̀ dákun kí ló ṣọwọ́ ẹ̀ kí ló ṣapá ẹ̀ kí ló ṣẹsẹ̀ kí ló ṣojú ẹ̀ tó fi lè kó aṣọ sórí nínú báàfù kó o fọ̀ kó fọwọ́ fọ̀ kó mọ́ kó o ṣá létí kó o ṣá kó o fọ̀ kó mọ́ jọ kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ wò èmi ò lè fọwọ́ fọṣọ aṣọ ọmọ yín gan tó jẹ́ ọmọ tẹ́ ẹ bí nínú yín dry cleaner ló ń bá wa ń fọ aṣọ ẹ wò mọ́mì èmi ò lè fọwọ́ fọṣọ o èmi ò lè fọwọ́ fọṣọ iṣẹ́ kí ló gbà tó o bá fọwọ́ fọṣọ o ò lóyún sínú o ò gbọ́mọ pọ̀ o ò tọ́mọ lọ́wọ́ dákun kí ni reason tó ṣe lè wá fọwọ́ fọṣọ jàre aya mi aya burúkú lọ́dẹ ọkọ kí ni reason tó ṣe lè fọwọ́ fọṣọ níbi táyé lajú dé ìwọ ti dàgbà jẹni tó ń fọwọ́ fọṣọ lọ àbí ẹ ò mọ̀ mi ò lè fọwọ́ fọṣọ nǹkan tèmi lè ṣe ni pé kí bá yín gbé aṣọ yín lọ sí dry cleaner kí dry cleaner kó dẹ̀ bá yín fọ̀ tó bá dẹ̀ ti fọ̀ tán ó máa pè mí màá lọ gbé àbí kó deliver ẹ̀ fúnra rẹ̀ nǹkan tá a ṣáà ṣe sanwó fún nìyẹn mi ò lè fọwọ́ fọṣọ tí bá dẹ̀ ti gbà kí bá yín gbé lọ sí dry cleaner kò sí nǹkan tó burú tẹ́ bá fọ̀ fún ara yín kò sí nǹkan tó burú níbẹ̀ tẹ́ bá fọ̀ fún ara yín ó ti yé mi kò sí ohun tó burú jù tèmi bá fúnra mi kó aṣọ mi sómi tí mo bá fọ̀ wàá ti sọ náà tẹ́lẹ̀ wàá ti sọ pé ilé ọkọ sùn ẹ kò fẹ́ gbalẹ̀ yín lọ irú yìí tó fi ń ṣe gbogbo drama yìí òun nílò láti ṣe drama dípò kó máa ṣe give and take fún mi the only thing ni kò kọ́ sọ fún mi pé ìyá ọkọ mi o àjẹ́ ni mí o ilé ọkọ ti sú ẹ o ó fẹ́ gbalẹ̀ yín lọ màá sì bẹ kẹ́rù ẹ sí Ghana must go so gbogbo eléyìí tó ń ṣe kò necessary aya mi wàá ti sọ fún mi gbọ́ tó o bá fẹ́
tí o bá fẹ́ kí gbàdógbàdó kó gbowó àgbàdo ní ọwọ́ ẹ̀, kó aṣọ yẹn sómi, kó o fọ̀ níṣẹ́jú àáyá, kó o sá, kó o áyàn náà. If not, wàá regret ọjọ́ tá a wá mú ẹ nílé yín. Ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ arága láti àyè, kò yẹ kó pa, o ò powó o pa ọmọ, àfi kó o sùn kó o jí kó o jẹun, àti wá gàgà kó aṣọ fún ẹ kó lọ fọ aṣọ, olóhùn kó lọ sílé alágbàfọ̀, abólówó ṣe kùmọ̀kùmọ̀ nígbà tó kò ṣe rú ẹ̀rì, o ò ṣiṣẹ́, o ò mọ bó ṣe ń ṣiṣẹ́ owó, báwo lo ṣe ní bólówó náà? Gbọ́ mi, kó aṣọ yẹn sínú omi kó fọ̀, gbọ́ mi, kó aṣọ yẹn, mo fún ẹ ní 10 minutes káṣọ yẹn kó fi di fífọ̀ nínú omi, kó dẹ̀ fi di sísá. Wọ́n mú òṣì jáde jàtẹ ọmọ aláìlẹ́kọ̀ọ́ arága láti olè ọ̀lẹ. Àti pé kí dry cleaner fọ̀, àti pé kí n fọ̀, ṣebí káṣọ ṣáà ti mọ́ ni. Thanks for watching. Episode 3 loading. Kindly subscribe and turn on your notifications.